Mo kí gbogbo olólùfẹ́ mi tẹ́ ń gbọ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé ó sọ wá lẹ́. Ẹ má bínú pé ó sọ wá lẹ́. Fídíò tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí, ọ̀nà méjì ló pín sí. Àkọ́kọ́ òun ni pé àwọn èèyàn wa kan gbé ìgbésẹ̀ akin. Wọ́n lọ ṣe àwọn àkànṣe iṣẹ́ kan sí ibi tí wọ́n ti wú ara Mohbad jáde tó jọ bí pé wọ́n ròyàn pé kó lè gbèjà, kó lè gbẹ̀san lára àwọn tí ó ṣiṣẹ́ láabi yẹn fún àwọn tó dẹ̀mí ẹlẹ́gbọdọ̀. Ìkejì ni pé àwọn kan jáde, wọ́n ní tí ìjọba bá kọ̀ tí wọ́n fi ẹsẹ̀ ìdájọ́ òdodo múlẹ̀ lórí ikú Mohbad pé àwọn máa fi ìdájọ́ sọ́wọ́ ara wọn. Now ẹ jẹ́ kí n kọ́ sọ̀rọ̀ nípa àwọn tó gbé ìgbésẹ̀ lójú lórí ẹ̀. Fídíò náà lẹ ń wò yìí. Akọ méjì bàbá. Akọ ó máa jà. Obi wọn kọ àṣírí wọn máa tú. Ìdúgbò ìgbà yìí ó gbìyànjú owó gbìyànjú ọmọ ìjà nàìjíríà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣáàrí ibi bẹ́ẹ̀ yẹn la wà o. Àṣẹ sọ̀rọ̀ síbẹ̀. Ẹ kó pàmọ́lẹ̀ ilé wa sókùn kùnrin láti àṣẹ. afọ́jú inú afọ́jú ìta. Àṣẹ. Ìbọn ní epo àkótó ibi tó kò sí. Àṣẹ. Àṣẹ. Ìgboyà. Ilé bá wa dá sí nǹkan tó wà lẹ́yìn. Àṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà kan ni wọ́n ti ń sọ pé kò yẹ kí wọ́n yọ lẹ́nu mọ́, kí wọ́n jẹ́ kó lọ sinmi. Kí ni èrò tiyín lórí ẹ̀? Ní comment section yìí ẹ fi èrò tiyín hàn. Àwọn kan tó wá ń sọ wípé anything tí wọ́n bá tiẹ̀ fẹ́ ṣe kò yẹ kí wọ́n display lórí social media, torí ibi tí màá gbá ẹ wá, ibi tí màá pa ẹ wá náà ni màá gbá ẹ wá, ibi tí màá dé wá ni màá tú wá. Pé tó bá tẹ̀ pé wọ́n fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ kì í ṣe kí wọ́n display lórí social media. Kí ni ìròyìn lórí ẹ̀? Ẹ fi ìròyìn hàn lórí comment section. Now coming to the issue of àwọn tí wọ́n ní tí ìjọba bá kọ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ òdodo lórí ìpá àwọn àfìdájú sọ́wọ́ ara. If the government cannot give us what we want, we will give ourselves what we want, because I cannot imagine seeing these people going scot-free later. Boys are really angry at the treatment. Wọ́n ní ní agodo àwọn ọlọ́pàá tí wọ́n fi Sam Larry sí Nàìjíríà, wọ́n ní wọ́n fi ọwọ́ líle mú níbẹ̀, wọ́n ọwọ́ yẹ̀bùkẹ́ ni wọ́n fi mú bẹ̀, tó túmọ̀ sí pé wọ́n lè padà sí ẹjọ́ yẹn rádaràdàn. Torí àti rí àwọn kan tí wọ́n sọ pé yẹn tí wọ́n bọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ní, tí wọ́n bá dà lọ́wọ́ ẹ̀ ní, kí báwo ni wọ́n ṣe mọ̀ pé òun ló pa. Ibẹ̀ làwọn èèyàn tó wá ń fi fídíò ìgbà tí Sam Larry lé ọmọ Ìkirè tí wọ́n ti gbé síta, ìgbé tó gbà tó lọ yẹ àti bọ́mọ̀ ìṣe competition against Sam Larry tó ti pa àwọn ọlọ́pàá yìí, same àwọn ọlọ́pàá yìí wọ́n gbé ìgbésẹ̀ kankan. Àwọn kan tó fẹ́ kí ara ka àwọn èèyàn nìyẹn pé ìgbà tó mi wà láyé tó lọ ké báyìí ló lọ gbà ẹ̀gbá ìgbà tó lọ ké bá èèyàn ọlọ́pàá pé wọ́n lé òun kiri, èèyàn ọlọ́pàá fi gbígbọ́ sáláì gbọ̀ngbà yẹn ni ó competition nígbà yẹn ẹ̀gbá tó wá kú tán ẹ tún fi ọwọ́ yẹ̀bùkẹ́ mú ẹjọ́ ẹ̀ jẹ́ nìyí táwọn èèyàn sọ pé ó sì sí káwọn fi ìdájọ́ òdodo káwọn fi ìdájọ́ sọ́wọ́ ara wọn. The government refuse to give us the justice. We put blood into our hands. Take the justice from your hand by force. Like this now, make that bust your head. Make that bust your head. Ó jẹ́ ojútùú sọ̀rọ̀ tó wà lẹ́yìn. I still my humble self, this is Adeomade. Ẹ bá mi pín fídíò ìkìlẹ̀ má dẹ̀ gbàgbé láti follow mi ní ojú òpó YouTube mi. Ire, ó dàbọ̀.